èmi ni Imam Abu Rahima. olówó Èkó ẹ kálẹ́. èmi ni Imam Abu Rahima Mikael. ìyẹn mo àṣàlà. darapọ̀ mọ́ yín wọ́n kì í forúkọ ṣe yín gbowó láti kí ló ń sọ. ẹ jẹ́ kó ó sọ̀rọ̀ dé ẹ tí jẹ́ kó àìfowó ẹ jẹ́ ẹ kó má sọ̀rọ̀ ẹ jẹ́ kó bínú wà ní ẹgbóhùn sọ̀rọ̀ sókè ẹ ẹ jọ. má bínú ẹgbóhùn sókè Àkànbí ẹ má bínú wọn kàn ṣe introduction orúkọ wọn ṣé mi ò ní introduce ara mi ni. ẹ má bínú ẹ jẹ́ ẹgbóhùn sókè lọ àmọ́ yín bọ̀ ẹ tẹ̀síwájú ẹ ṣé. Mọ̀ mí mo láti introduce ara mi sí yín. bẹ́ẹ̀ ni ẹ ṣé ẹ má bínú ẹ tẹ̀síwájú. Anyway, ohun tí mo fẹ́ sọ fún yín ni wípé mo fẹ́ challenge yín lórí ta ni Ọlọ́run òdodo. Ẹ jẹ́ kí ká arrange fún dialogue yẹn. So ohun tó bá jẹ́ condition yín ẹ send ẹ̀ sí mi. Condition tèmi náà màá send ẹ̀ sí yín. Ẹ jẹ́ kí n mọ nọ́mbà WhatsApp tí a máa fi make a correspondence láàrin ara wa síra wa kò jù báyẹn lọ. Because níbí báyìí I need the phone number I need anything ṣe get. Báwo la ṣe fẹ́. ẹ ti wà lókè báyìí nǹkan tẹ́ bá fẹ́ béèrè ẹ béèrè gbangba la santa. Mr. Talim Mr. Talim mo wá láti wá pùtì challenge sí mi. Mr. Talim ẹ ti gbọ́ so tẹ́ bá fẹ́ challenge wa challenge kan tó wà ń ta fún wa ń sìn torí a fẹ́ kí gbogbo àwọn bàbá wa ìyá wa àti àwọn tó jàbúrò àwọn ẹ̀gbọ́n àtàwọn ọmọ wa náà nílé lóko kọ́ mọ̀ nǹkan tí ṣẹ̀ríà lọ jẹ́ so tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà lọ a máa fún yín ní ìyọ̀ǹda kẹ́ mú ọjọ́ kadẹ̀ wá bí ta máa lò nípa ṣẹ̀ríà lọ torí òun nìkan tó fẹ́ gbé wá sílẹ̀ wa so ìjẹ́ ṣẹ̀ríà lọ sófin tó dáa ni tẹ́ bá fara mọ́ yẹn a ṣetán láti bá yín ṣe ìfigagbága tó bá tẹ́ a máa ẹ jẹ́ ká mọ̀. ṣẹ̀ríà lọ a máa sọ ṣẹ̀ríà lọ gbogbo ń tẹ̀ ń fà pátápátá ìpìlẹ̀ gẹ́gẹ́ ẹ má gbọ́ ẹ má bínú ẹ má bínú sà ẹ ní sùúrù ìkan tó jẹ́ tó ṣe pàtàkì fún wa torí ọjọ́ ọ̀la ilẹ̀ wa ó jẹ́ nǹkan tó jà aláwọ̀ tẹ́ ń bà ló kọjá òun ò ṣe pàtàkì fún yín. tábà ti sọ náà òun ò ṣe pàtàkì. ẹ má bínú sà ṣé bọ́lá ló ní ṣẹ̀ríà. ẹ ní sùúrù òun náà ni ẹ ní sùúrù sà ẹ jẹ́ ń délé ọ̀rọ̀ ṣẹ̀ríà lọ tá a bá sọ níbẹ̀ lè wá tún sọ lè wá ṣèpolongo fún wa pé aláàdá wa alátẹ̀dẹ̀ ń sọ kò rí bẹ́ẹ̀ o bọ̀ yìí tó jẹ́ pé àwọn bàbá wa àwọn ìyá wa àwọn ẹbí wa nílé lóko tí a rí bó ṣe balẹ̀ haúsá jẹ́ ìyẹn ṣẹ̀ríà lọ tẹ́ bá fara mọ́ kẹjẹ́ ká mú ọjọ́ kadẹ̀jọ sọ ìjẹ́ ṣẹ̀ríà lọ ṣó dá fọmọlúàbí ṣé ibi tó bá wọ̀ ṣó máa ń bàjẹ́ nàbọ̀ máa ń tún ṣe tẹ́ bá fara mọ́ ká sọ tẹ́ bá fẹ́ fi wàhálà kún ẹ lè wá fi kún nǹkan tí mo bí a lè sọ nìyẹn mo ti gbẹnu gbogbo lé sọ̀rọ̀ ẹ ṣe. ṣẹ̀ríà òní ti àlọ́ ò a lè dìbò ṣẹfẹ́ ká sọ́nsìn ni ṣẹfẹ́ ká sọ́nsìn ni mo ní ṣẹfẹ́ ká sọ́nsìn ni torí tó bá ti yé egun ti yọrẹ wa ṣẹfẹ́ ń sìn sí. rárá ẹ máa gbọ́ ok ẹgbẹ́ láyé tèmi náà nà ṣẹ̀ríà àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ok Ọlọ́run tẹ́yìn náà ń pèpè sí òfin tiẹ̀ á wà á compare á contrast kò gbọ́dọ̀ jẹ́ lórí ṣẹ̀ríà nìkan ẹ̀bẹ̀ náà ní Ọlọ́run. bàbá ẹ má mi ìmọ̀ bí ẹ má gbọ́ mi ìmọ̀ bí Yorùbá nìyí àwa ò Ọlọ́run wa ò lófin kankan àwọn ìjọba ẹjẹ́ ń délẹ̀ sá àwọn ìjọba adarí ìlú àwọn ni wọ́n ń ṣe òfin tá a fi ń gbé ayé mo ti yanjú yẹn tẹ́ ẹ bá fẹ́ sẹ́ ẹ má jẹ́ ẹ má mo pàgbàlagbà ní ẹ má wà lọ́wọ́ à ń fún tẹ́ ẹ bá fẹ́ àbíkẹ́ mọ́jọ́ ẹ má gbọ́ tẹ bá fẹ́ ń sìn àbí kẹ mọ́jọ́ ẹ jẹ́ ká sọ lórí ṣẹ̀ríà lọ ìjẹ́ ṣó da ṣó bójú mu láwùjọ àwa ṣetán nígbàkúgbà tẹ bá fẹ́ yàtọ̀ sọ́jọ́ ṣe wa bọ̀bá yìí ń sìn àti ìdílé tẹ bá fẹ́ ń sìn àṣetán ń sìn sí ṣe fẹ́ ń sìn ká fún yín ṣe fẹ́ ń sìn sàká fún yín ṣe fẹ́ ń sìn sàká fún yín. a ní láǹfààní ká compare ká contrast láàrin Ọlọ́run tó ní ṣẹ̀ríà àti Ọlọ́run tí yín. a ní ṣe fẹ́ ń sìn ká bẹ̀rẹ̀ àmì èsè dìbẹ́ẹ̀tì wọ̀ndọ̀rùkú báyẹn. so ẹ jẹ́ ká mú ọjọ́ ká sọ nípa ṣẹ̀ríà lọ ìjẹ́ ṣe ṣẹ̀ríà lọ ṣó da ibi tó bá wà
ṣé dáadáa ló máa ń ṣe àbá burú ẹ jẹ́ ká sọ so tẹ bá fẹ́ ká fọwọ́ sí. Sharia law and your God's laws. bàbá àwọn ò ní lọ lè mú Sharia law nìkan. That is unfair. That is unfair. Mufti Manchester ṣe wà ń bẹ̀. Mufti Manchester ẹ ṣí máìkì sà. Mufti Manchester. Ẹ má bínú Mr. Talim Mufti Manchester. Ẹ jẹ́ kí Mufti Manchester yẹn bá wọn sọ̀rọ̀. Mufti Manchester ṣe máa ṣàlàyé fún wọn tí wọ́n bá ṣe tán ẹ sọ fún wọn bí àwọn máa gbọ́ ẹ̀yìn. Àwa Ọlọ́run Olódùmarè òṣòfin ẹ máa gbọ́ ìjọba ẹ máa jẹ́ ndélé kò fẹ́ràn yín sí wọn ni ẹ máa gbọ́ ìjọba ló ṣòfin. Àwọn ìjọba. Mr. Talim ẹni sùúrù náà so Mufti Manchester bá a sọ fún wọn ìjọba ló ṣòfin tá à ń lò but Allah lófin so ṣọ́ọ̀ṣì tán ká sọ́n pa Sharia lọ àbọ̀ ṣe tán so Manchester. ẹ jẹ́ kí mi náà sọ tí mo fẹ́ sọ pẹ̀lú ẹ jẹ́ mi náà sọ tí mo fẹ́ sọ pẹ̀lú Ọlọ́run tẹ̀ ń pèpè sí Ọlọ́run Yorùbá tẹ̀ ń pèpè sí yẹn kí lòfin tó gbé kalẹ̀ fún yín Ọlọ́run tí kàn dá yín sáyé. Mufti Manchester àti táyé Ọlọ́run Elédùmarè òṣòfin fún wa ìjọba ló ń ṣòfin. Ọlọ́run tí yóò lófin kí ló tẹ̀ wá kọ̀ndẹ́mù Ọlọ́run àwọn èèyàn kí ló tẹ̀ ń kọ̀ndẹ́mù Ọlọ́run àwọn èèyàn Ọlọ́run tí yóò lófin. bírèdà rẹ̀ bí ronú báyìí kí ló kọ́ Ọlọ́run ti yín. ẹ lọ kọ́ ẹ kàn gbégbé sí ayé bí làtẹ́rà Ọlọ́run Elédùmarè kẹ lọ. Mufti òde ń gbé abroad ti yé báyìí ló gàn tó àsọpọlọ yín yóò báyìí ẹ̀dẹ̀ wà lábroad Ọlọ́run pẹ̀lú òfin let us use our sense now. tó bá lọ tọwọ́ bọ náà Ọlọ́run ló máa sọ fún ẹ pé kó lọ tọwọ́ bọ náà àbí kó má tọwọ́ bọ náà ni tẹ́bí bá ń pa ẹ́ tó Ọlọ́run ló máa sọ fún ẹni. kí lẹ́yìn sọ kí lẹ́yìn pípọ̀ yìí máa sọ lẹ́nu gan ẹ ṣe gọ̀ báyìí náà kí ló kan Ọlọ́run pẹ̀lú òfin ẹ̀yin náà máa wo bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ láàrin ọ̀pọ̀ èèyàn ọ̀rọ̀ tọmọdé ò bọ́lọ̀ sọ lẹ́nu alárùn yín ẹ̀ ń sọ̀rọ̀ bíi bẹ́sáìdì kí ló ń sẹ́yìn pípù yìí gan sí ìwé tó wá ronú fún inú sọ ayé yìí dàbá yìí. Àkànbí ẹ má bínú so ẹ jẹ́ ká ṣe tó bá padà yé wọn ká lè mọ́jọ́ tó bá kò lè yáwó eléyìí ẹ jẹ́ ká tún bí Mufti bá broad ló wà kò lè ronú náà. so Mufti Manchester kí lẹ fẹ́ sọ ń sìn àwà pẹ̀lú yín Mufti Manchester tẹ́ bá ti ṣe tán. nǹkan àfikún tèmi fẹ́ ṣe ni pé ẹ̀yin èèyàn wa Ọlọ́run ò lófin èèyàn ló ń ṣòfin nílẹ̀ lárúbáwá tán bá jalè kí Islam tó bẹ̀rẹ̀ wọ́n máa ń gé ọwọ́ ẹ̀ ní òfin wọn nílùú wọn ni kò kan àwa ẹ ṣe sùúrù bàbá yìí. wọ́n máa dìyìn lọ́wọ́ mú láti máa hù àbàjẹ́ tẹ́ fẹ́ máa hù. ó dàbẹ̀ ẹ̀yìn sọ̀rọ̀. ṣáàlà ẹ fi ibi tó wàhálà hàn ẹ kọ́kọ́ fi wàhálà hàn wá náà kárí ṣáàlà ló máa dìyàn lọ́wọ́ mú ni àbẹ́yìn àfa. ọwọ́ Ọlọ́run ti yín wà ọwọ́ Ọlọ́run ti ti yín ibo ló wà. ìbẹ́yìn lè sọ pé àlà máa dì wá lọ́wọ́ mú ibo lọ́wọ́ àlà yẹn wà. ọwọ́ Ọlọ́run ti ti yín ibo lọ́wọ́ rẹ̀ wà. Ṣèyí Kìọ̀yàn àṣì torí fọ́nrán kan já rìnrìn lórí ẹ̀rọ ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀rọ ká sọ pé àwọn mùsùlùmí ni àwọn ní bandits tí wọ́n ń pa gbogbo àwọn èèyàn lẹ̀ Yorùbá àwọn náà ń jí àwọn èèyàn kó. àwọn èèyàn fi fọ́nrán fi síta wọ́n nípa àwọn ọ̀rọ̀ àwọn bandits yẹn tó ń jẹ ẹrin ìyẹn. ẹ ṣe sùúrù ẹ afẹ́ ka Quran tiwa ẹ ṣe sùúrù ẹ jọ ẹ ṣe sùúrù ẹni yìí náà kí fẹ́ gbọ́ pé èèyàn bí báyìí. ẹ má wọrí. Nothing go happen. Allah ò lè ṣe nǹkan. Muhammadu tẹ̀lé ò lẹ́yìn. Muhammadu ò lẹ́yìn. Ikú oró ni Muhammadu. Mufti Manchester ẹ má ṣe pé gbogbo àwọn ọmọ tó Muhammadu bí kò séyìí tó gbẹ̀yìn rẹ̀. Àkànbí ẹ jẹ́ ká bí àwọn ṣetán Àkànbí ẹni sùúrù Àkànbí abẹ́ má bínú mo ẹ jọ. Mufti Muhammadu bá sí ayé kò látúbọ̀ tán. Mufti Manchester ẹni tó ń tẹ̀lé ikú oró ló. Àkànbí ẹjọ́ fi wọ́n lẹ̀. Mufti Manchester ẹjọ́ so tẹ bá ti ṣe. àlọ́ fi máa ṣe pé fún mi. Àkànbí ẹjọ́ fi wọ́n lẹ̀ so civil law àti pé fún yín. ẹni sùúrù Mufti náà civil law àti Sharia law so tẹ bá ṣe tán ká sọ nípa ẹ̀ àwa ti fún yín ní civil law ìyẹn mú Sharia law wà ká sọ nípa ẹ̀ ṣe é fara mọ́ òfin Allah àtòfin ìjọba ká sọ nípa ẹ̀ ṣe ṣe tán abẹ́ ṣe tán. Àkọ́ bá yẹ kúrò òdòdó lẹ́yìn akẹ́ mọ́ múre kú olú yìí. Báyẹ̀ gbọ́dọ̀ òdòdó èmi náà wà kí mọ́ múre kú olú ọ̀yẹ́jà tó sẹ́pẹ̀ fúnra wa. Ọ̀yá.
kí tún látújọ́ ń fà tó pé ọ̀ṣẹ́ pé ó yẹ ṣe pé kẹdára tẹ́ ní bọ́nú ẹnu nínú láìpọ́dọ̀ òdodo lẹ́wà ó yẹ ẹja ṣe pé lera ọbẹ̀. ó yẹ báwa ṣe à ń gbọ́ ó yẹ ṣe àti dákẹ́ fún yẹn ṣe. ó yẹ ẹ̀yẹ ṣe pé láìpọ́dọ̀ òdodo lẹ́wà ó yẹ ṣe pé kí ni wọ́n ṣe pé mi ò ní ṣe méjèèjì ẹ̀yìn ẹsẹ̀ ti yín fúnra yín ẹsẹ̀ ti yín fúnra yín ẹsẹ̀ méjèèjì à ń gbọ́ yín. ẹsẹ̀ méjèèjì ẹ̀yìn ẹsẹ̀ ti yín fúnra yín kẹ́mi náà ṣẹ́tẹ̀ mi náà fúnra mi. ẹ máa gbọ́ tó mú yóò lẹ́yìn fún yín bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ máa gbọ́ mú ṣe ṣe tán. àánú iṣẹ́ mi ẹ fi ayé yín àtàlì kí ọmọ yín ẹbí ṣe ti ṣe tán fún dìbẹ́tì yẹn ṣe ti ṣe tán abẹ́ ṣe tán. ẹ lọ káàdùn fún ọmọ ọdún tó ọmọ ọgbẹ yìí. ẹ jẹ́ kí bàbá yẹn sọ̀rọ̀ bàbá yẹn kọ́ yẹn máa ṣe yín. kọ́kọ́ fún wa 5 minutes kátà lè fi kàn kátà fẹ́ ká ẹjọ́ gbogbo lé 5 minutes. ẹ jẹ́ kí bàbá Teslim yẹn ṣe mic àwọn gangan ní àfọ́ àmùtí so àwọn ni wọ́n fẹ́ pè wá fún ìpèníjà bí àìsàn ìjàgbága. ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹni kí wọ́n ṣí mic mufti ẹni kí bàbá ṣí mic. a ti send invite ní mic wọjá yẹn àfáàrí ọ sọ̀rọ̀. Mr. Taslim ẹ lè ṣí mic yín ká gbọ́ òkè Talim. tẹ́ ti gbọ́ báyìí. ẹ bẹ́ẹ̀ náà ti ń gbọ́ yín so bàbá ẹjọ́ èwo lẹ fara mọ́ òfin ṣe bí àṣekà sọ nípa ẹ̀. ẹ ní sùúrù nígbà tí mo wá bá yín mo ní ká dìbéètì ta ni ọlọ́run òdodo ẹni rárá bẹ́ẹ̀ kọ́ ẹni tó wà wájú yín lọ́rọ̀ ṣẹ̀ríà àbí. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. all right mo wá sọ fún yín wípé it is unfair kẹ́yìn ní ọlọ́run tẹ́ ń pèpè sí tẹ́mi náà ní ọlọ́run tí mò ń pèpè sí ọlọ́run yín lófin kò lófin ẹgbẹ́ bọ́ọ̀ta ọlọ́run tèmi ó lófin ìgbé bọ́ọ̀ta àwa kọ̀ǹpìà òfin ọlọ́run ti yín àtọ́lọ́run ti wá ayé ò wá gbọ́ simple mi ò lè kọ̀ǹpìà òfin ọlọ́run tèmi. sọ wípé ọlọ́run ò lófin wọ́n ti sọ yẹn fún yín so ṣé kọ́ lọ fọ́ọ̀mù òfin kan ọjọ́ àkọsílẹ̀ wo ló sọ pé ọlọ́run ò lófin. àfàtẹ̀límù ẹni sùúrù problem tẹ́yìn ní pípò yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ ìwé tó ń kọ láti Saudi àbí China ló ronú fún yín so ẹ lè dá ronú fúnra yín ẹ má bínú o. àkọ́kọ́ nílẹ̀ Yorùbá a ní àṣà àti ṣe a dẹ̀ gbé lọ sílùú kankan ilẹ̀ Haúsá ilẹ̀ Ìgbò ló súnmọ́ wa jù a gbé lọ́bẹ̀ pé tí wọn ò bá gbà wọn máa wọná tó bá gbà wọn máa wà lùjọ́ náà a fi threatening ìlú kankan àṣà àti ṣe wa ní nǹkan tá a bá lọ́wọ́ àwọn bàbá wa nìyẹn ó dẹ̀ tẹ́ wa lọ́rùn Islam náà ń gbé káàkiri gbogbo àgbáyé tó fi ń dá wàhálà lẹ̀ Islam ló wọ Afghanistan látìgbà tí Islam ti dé Afghanistan ìlú wọn ò nísinmi àtìgbà tí Islam ti wọ Somalia ìlú wọn ò nísinmi Islam ló délé Haúsá wọn ò nísinmi bẹ́ẹ̀ ogun ìtàjẹ̀sílẹ̀ ní everyday Pakistan the same thing mo ní èèyàn kan ọmọ Pakistan ni wọ́n gbé wọn wá láti ìlú wọn ni wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ péjọ wo ló ti lọ sílùú wọn ìgbà táwọn ti dé Germany àwọn ò lọ sílùú àwọn pé Taliban ti pa gbogbo àwọn fámílì àwọn wọn á nítorí kí nítorí ìjẹlibab so nílẹ̀ Yorùbá Ọlọ́run ò sọ òfin kankan pé báyìí láti lè lò gbésí ayé làákàyè ló fún wa ká fi sísítẹ́ẹ̀mù lé ayé wa ó dẹ̀ ti fún wa ní sense automatic ni ó bá wa wálé ayé ni Ọlọ́run yóò gbé jáde ni. tẹ bá mọ̀ pé ẹ bá rẹ́dì Islam tẹ́ ń gbé kiri tẹ́ ń polo kiri àgbáyé tẹ bá mọ̀ pé ìwé yín o aláàánú ó sùọ̀ fún yín gbangba làṣántà ẹ mú dé. Mr. Talim ẹni sùúrù a fẹ́ ka nǹkan fún yín ayamadele kẹjá ka bí Muhammadu ṣe bókù sùn bí Muhammadu ṣe jalè ẹjẹ ká. ká má sì ka bí wọ́n ṣe ní ká máa jẹ èèyàn nínú Islam. Ó yá ẹgbẹ́ sókè tẹ́bà lè kàyẹn ká lọ ka àwọn tó kù náà. so àwọn èèyàn tó ń jẹyàn àwọn mùsùlùmí tó ń jẹyàn la fẹ́ kà jáde kí gbogbo ayé gbọ́ yìí. èyí tí ẹ bá rí fọ́nrán yẹn lọ sórí Twitter gbogbo àwọn tí àwọn alisu náà tó ń pa àwọn sálàfì àwọn wàbíyà yẹn wọ́n ń gé ẹran ara wọn wọ́n sun wọ́n dẹ̀ ń jẹ wọn inú Islam ló wà ẹ jẹ́ àká fún yín kẹgbọ́ ẹ̀yin tẹ́ bá ti gbọ́ rí. The expert of the Safi and Ambali School of Islam jurisprudence. Ẹni tó jẹ́ gbòógì nínú Islam tó ń jẹ́ ìmọ̀ọ́mù Safi a ní ìmọ̀ọ́mù Ambali àwọn ìmọ̀ọ́mù mẹ́rin tó jẹ́ ìmọ̀ọ́mù gbòógì nínú Islam. Permitted unaliving of the worry infidel. Wọ́n ní ààyè wà ìyọ̀ǹda fún yín kẹ́ ẹ pa ẹni tí ò bá ń ṣe Muslim tí ò bá ń ṣe Alisuna tí ò ń ṣe Wàbíyà tí ò ń ṣe Sálàfí ẹ pa wọ́n ní pàṣípàyọ. Or apostates under the constant circumstance of eating their flesh
to stay alive. Àbí ẹni tó jẹ́ Muslim tó fi ẹ̀sìn Islam múlẹ̀ àbí ó bu ẹnu àtẹ́ lu Allah àbí Muhammadu ẹ pa nípa sípayọ kẹ́ẹ̀dẹ̀ bu awẹ́ ẹ̀ díẹ̀ bó jẹ́ gbà ya ẹ̀ ní bó jẹ́ gẹ̀ ẹ̀ ní kẹ́ ẹ bu kẹ́ẹ̀dẹ̀ yan ẹ lè jẹ́ kẹ́ fi mu gàrí ẹ lè fi mu ògì nínú Islam náà ni o. Imam An-Nawawi says. Imam An-Nawawi tí wàá ń gbé wọn débẹ̀ pé. There is a permission to unalive the Wari party. Wọ́n ní ààyè wà fún